ọlọ́wọ́ sọ ní Kùránì wípé idha talaqtumun nisaa tẹ́ bá fẹ́ mọ́ kọ àwọn ìyàwó yín fatalikuhunna li'iddatihinna ẹ máa kọ̀ wọ́n pẹ̀lú pé nígbà tí wọ́n bá ń ṣe pẹ̀lú kọ́ mọ́ sí àlàáda wọn nínú ilé lórí ẹ̀tọ́ wọn. Àlàáda wọn ẹ bá wa ṣe. Àlàáda yẹn túmọ̀ sí ní wípé obìnrin táwa fẹ́ kọ̀ ọ̀nà méjì wọ́n pín kákọ̀ obìnrin sílẹ̀ sí wa hunaka al-sarih wa hunaka al-kinaya kákọ̀ obìnrin sílẹ̀ lọ́nà pé mo làmọ́lẹ̀ pẹ̀rẹ̀gàndán ọ̀nà kan nù. ọ̀nà pé mo làmọ́lẹ̀ pẹ̀rẹ̀gàndán pé bí báwo nù. example lápèjúwe òun náà ní pé ìyá lágbájá yìí o tọ́lákùtùkì mo kọ̀ ẹ́ tọ́lákùtùkì mo kọ̀ ẹ́. kí gbogbo ayé mọ̀. kí gbogbo ayé mọ̀ pé lágbájá yìí o ti kọ ẹni tí lágbájá mi fẹ́. bí mo ń lọ nù. kí ẹ fẹnu sọ́lẹ̀ kẹrẹ pé lágbájá yìí o wọ́n ọmọbìnrin yìí o mo kọ̀ ẹ́ pẹ̀lú gbólóhùn pé kó sọ́lẹ̀ mẹ́ta fẹ́ pé mo kọ̀ ọ́ níyàwó pẹ̀lú àwọn ìwà kan tó bá ti wù tẹ́lẹ̀ torí àwọn ìwà tóbi gbọ́dọ̀ wù ọkùnrin tó lè kọ́ àwọn ìwà yẹn náà ń bẹ. ṣé a lè yabẹ̀ náà àbí. a lè yabẹ̀ yẹn náà ṣùgbọ́n a yabẹ̀ díẹ̀ àkọ́kọ́ ni wípé ìwà tóbi yín lè wù tọkọ fìdáwé tutù pé lágbájá yìí ìfẹ̀tẹ́ ọmọ òun náà ni adama ibadatullah bí akóbìnrin yẹn sọ pé wọn ò jọ́sìn fọlọ́wọ́ ọba mọ́ lákọ̀ọ́kọ́ nu. ìkóbìnrin wà nù lẹ́ẹ̀dẹ̀. ìgbà tó fẹ́ nísìnyí owó ìsìlámù ló ti fẹ́ ọwọ́ afẹ́ tán ọwọ́ adé pé padà ń gbégbèsè míì tí ò jọ ìsìlámù tí ò yẹ kó mọ lọ. àwọn ìwà yìí ó lè fa àkọ́kọ́ nǹkan tọkùnrin sọ pé lágbájá yìí o ọmọbìnrin tí mo fẹ́ yìí o ìfẹ́mọ tí ó làmọ́lẹ̀ pẹ̀lẹ́gẹ́lẹ́ kan náà. lójú gbogbo ayé wọ́n sì mọ̀ kókò fẹ́ mọ́nu. lójú gbogbo ayé káyọ̀dé mọ̀ pé ìdí tó fà á tóun ò fi lè fẹ́ ọmọbìnrin yìí mọ́ òun náà ni pé innaha bi admi bi ibadatillahi ó kọ̀ pé wọn fẹ̀jọ́ sí fọlọ́wọ́ bá má láwọn ìdí kọ̀ọ̀kan nìyẹn. àkọ́kọ́ ní ìdí kejì òun náà ni pé kọ́mọbìnrin náà anteznia pé kọ́ lọ ṣe zìnà kóbìnrin ló ṣe zìnà lọ́wọ́ wa fi sọ fún wa nínú Kùránì wípé ba'da a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim ó ní ar-rijalu qawwamuna 'ala an-nisa'i bima faddala Allahu ba'dakum 'ala ba'di ó ní àwọn ọkùnrin tẹ́ rí yẹn àwọn la fi ṣe àrólé lórí àwọn obìnrin bima faddala Allahu ba'dakum 'ala ba'di lórí ọlá tọ́lọ́wọ́ bá ṣe fún àwọn ọkùnrin pé kọ́ máa fi sọ ọlá lórí àyìn obìnrin ọlá náà ni wípé gbogbo tọ́lọ́wọ́ bá ti ṣe fọ́kùnrin láyé ní tó bá fi lè mú tó bá fi lè fẹ́ ìyàwó náà gbọ́dọ̀ mọ̀ pé gbogbo àṣẹ tóun bá fi lè pa àbí tọ́kọ bá ń pa lórí òun gbogbo ẹ̀nu gbọ́dọ̀ mọ̀ múṣẹ ṣùgbọ́n gbogbo obìnrin tí bá ń padà ń jáde tí lọ sí ìsìná ìdí náà ó lè fà á tọ́kọ ó fi wá wò pé ẹni tí mo fẹ́ yìí ó lè sábà bí láti pé kíni mo fẹ́ kọ̀ torí pé ó ti rí pé ń gbégbèsè tí ò da àwọn ìdíkejì tí ẹ lè wò láti pé lápẹ́jà yìí ọmọbìnrin tí mo fẹ́ yìí àbí kódà kó ti péjọ́ tí ẹ fẹ́ náà lè wá rí nǹkan yẹn lára rẹ̀ ìyẹn lè ti tó kẹ́ kí ẹ kọ̀jọ́ náà láwọn ìdí kankan nìyẹn ẹlẹ́ẹ̀kẹta nínú ẹ̀ ta tó lè sọ òun náà ní gbogbo obìnrin tí ó bá mọ jókòó sínú ilé tí ń lọ tí ń bọ̀ tí ń fò káàkiri torí pé Ọlọ́run bá sọ nínú Kùránì wípé wa in takhafa nusuzahunna gbogbo àwọn obìnrin tí ẹ bá fẹ́ lẹ́yìn ìgbà tẹ́ bá fẹ́ wọn tán ẹ wá ń pẹ̀lá ń pẹ́yà pé gbogbo àwọn ìwà tí wọ́n ń wù ọmọ tẹ́yìn lọ́rùn Ọlọ́run bá sọ wípé wala tabarrujna bí khuruj al-jahiliyatil ula Ọlọ́run bá ní ẹ̀yin obìnrin tá a bá fẹ́ sínú ilé ẹ má ṣe máa jáde níjáde àwọn ará síwájú títúmọ̀ sí pé ẹ má ṣe máa jáde nílé ọkọ níjáde àwọn obìnrin tó ti fẹ́ síwájú nínú àwọn kèfèrí tí wọ́n dọ́lọ́wọ́ bá mọ̀ bí àwọn jáde kóbìnrin máa lọ ibi tọ́kọ ọ̀rọ̀ ò mọ̀ sí láì gbàṣẹ lẹ́nu ọkọ àbí kọ́ máa lọ àwọn ibi tí ọkọ ò nífẹ̀ẹ́ sí àbí kọ́ máa jáde àbí kó lágbájá yìí o mò ń lọ ọgbọ̀n jáde o kọ́kọ́ wá padà máa dé kó padà máa rí wípé òun ọmọ bá ìyàwó òun lé ọmọbìnrin náà nílé ní gbogbo gbà torí lọ́lọ́bàá fi sọ ní Kùránì wípé tí ẹ̀yin ọkùnrin tó bá ti di wípé ẹ̀ ń páyà bí obìnrin ṣe ń jáde lábẹ́ yín tí ò mọ tẹ́yìn lọ́rùn àwọn nǹkan yìí náà ó jẹ́ nǹkan tó lè máa fà á láti rí wípé ẹ lè máa fura sí wọn pé ìtí ń ṣe yìí ó súnmọ́ bíi pé mo lè kọ ọmọbìnrin yìí sílẹ̀. ọ̀kan nínú ẹ̀
nínú àwọn nǹkan tó kùnrin fi lè kọ obìnrin sílẹ̀ lákọ̀ọ́kọ́ àbílẹ̀lẹ̀ kẹrin òun náà ní wípé ádámì al-ijtima baynahuma kí ọ̀kan máa fi oorun dun ẹnìkan ìyẹn nísìnyí olùwọ́ látọ̀dọ̀ àwọn méjèèjì ló kó sínú obìnrin lè máa fi oorun dun ọkùnrin bẹ́ẹ̀ náà lọkùnrin náà lè máa fi oorun dun obìnrin. àbátọkùnrin là ń sọ lọ́wọ́ yìí. àbátọkùnrin là ń sọ lọ́wọ́ yìí nítorí wọ́n fi lè mú tóbi náà máa fi lè fọkùnrin tó máa fi oorun dun ọkùnrin pẹ̀lú àwọn ìdí. tó máa gbà fọ́kọ ẹ̀ kọ́kọ́ súnmọ́. ẹni wọ́n lọ àsìgámẹ̀. ó ti rẹ̀ mí. babalápájá ẹ̀ríkó rẹ̀ mí ni ilé ìṣàánú mi. torí kí ni tọ́dẹ̀ mọ́ pé torí nǹkan yìí ni ọkọ fi fẹ́ ọ. Allahu Akbar. torí pé ànábì sọ wípé mọ́ni ìsìtàtọ́ minkum al-ba'a falyatazawwaj. Ọlọ́run sallallahu alaihi wasallam ànábì ní gbogbo tó bá ti lè ní ìkápá falyatazawwaj. Ànábì ní kó lọ fẹ́yàwó. Wa qalu ya Rasulullah àwọn sàbí wọn béèrè lọ́wọ́ ànábì pé mọ́mọ́ ma'na al-ba'a ìgbà ànábì ó ní gbogbo tó bá ti ní agbára tó bá ti ní kápá kó lọ fẹ́ ìyàwó. Kí wá ní agbára tó ń sọ àbí ìkápá tó ń sọ yẹn gangan tó ní ká ní ẹ̀ka tó lè fẹ́ yàwó. Ànábì ní agbára tó ń sọ náà ní wípé quwwatul ijma' àkọ́kọ́ náà ní wípé ọkùnrin lágbára àti lóbi láti bára obìnrin lájọṣepọ̀ dáadáa. Kì í ṣe pé wáyà túmọ̀ sí wípé ó jẹ́ àwọn sábàbí tá a fi ń fẹ́ yàwó náà nu. Torí pé kí ni tó bá fi lè mú ẹni tó bá ti bàlágà ò lè fẹ́ yàwó nínú ṣẹ̀ríà ẹni tó bá ti bàlágà ni ló lè fẹ́ yàwó tó pé a ti mọ̀ pé àsìkò yẹn yóò máa rí àwọn nǹkan kan tó fi mọ̀ pé ó yẹ kí n máa súnmọ́ obìnrin láti pé kọ́ mọ́ ṣe zìnà. Nítorí wọn fi lè wá fà á ànábì wa sọ pé ẹlẹ́ẹ̀kejì òun náà ní pé kú in fact àfẹ́yàwó láti rí pé kí ni ká lè máa náwó lé wọn lórí ká lè máa ṣètọ́jú wọn. Ló fi jẹ́ pé sábà bí àkọ́kọ́ òun náà ní wípé tá bá fi lè fẹ́ ìyàwó afẹ́ nítorí wípé ká lè máa bá wọn láṣepọ̀ ni. Lọ́lọ́ fi sọ́dọ̀ Kùránì wípé nisa'ukum harthukum fa'tu harthakum ayna ma shi'tum. Ọlọ́run bá ní àwọn obìnrin tẹ́ wí àwọn ìyàwó yín tẹ́ fẹ́ wọ́n dà gẹ́gẹ́ bí ọgbà ni fa'tu harthakum ayna ma shi'tum. ẹ máa roko wọn bó bá ṣe wù yín. ẹ máa roko àwọn ìyàwó yín bó bá ṣe wù yín. Kò wá dípò obìnrin tó wá lọ́sìgámẹ̀ tó wá dé lálẹ́ tọkọ wá ní báwo ni tó ló ti rẹ̀ wọn òun gbọ́jà kan ni o òun ṣe kíní kan ni o irú obìnrin bẹ́ẹ̀ òun náà ń kọ lẹ́tà sí kíkọ pé kọ́kọ́ kó kọ̀ òun sílẹ̀ nu. Allahu Akbar. Torí àwọn kan yẹn náà fasáwà bí bẹ́ẹ̀. Tọkọ fi sọ pé lágbájá yìí o mo kọ̀ ẹ́. A mọ̀ mú díẹ̀ wá lórí ẹ̀. Ẹ jẹ́ ká wá lọ sí tóbi ni. Allahu Akbar. Nínú tóbi yín òun náà ní wípé ẹ̀rí pé gbàtà kọ́kọ́ sọ. Ẹni gbàtà kọ́kọ́ sọ ẹni obìnrin ò lè kọ́kọ́. Obìnrin ò lè kọ́kọ́. Ṣùgbọ́n yóò jáwèé. Ṣùgbọ́n ó lè já ìwé fún ọkọ ni. Báwo ni wọ́n ìdí ṣe wo náà fi jáwèé fún ọkùnrin ní àpèjúwe obìnrin tó lọ́kọ ó ní pípa tọkọ wá fẹ̀hùn tán ẹ̀sìn òdùn lára torí pé Ànábì ní gbogbo obìnrin tá a bá ń fẹ́ à ń fẹ́ wọn nítorí nǹkan mẹ́rin ni a fẹ́ wọn nítorí wípé ó rẹwà àbí ká fẹ́ nítorí wípé ó dá lẹ́bí àbí ká fẹ́ nítorí wípé ó jọ lọ́rọ̀ ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kẹrin náà ni pé ká fẹ́ nítorí pé ó jẹ́ ẹlẹ́sìn Ànábì wa ni wọ́n dọ́wọ́ apò wa pẹ̀lú tó bá jẹ́ ẹlẹ́sìn tí túmọ̀ sí wípé gbogbo obìnrin tó náà bá lọ́kọ lẹ́yìn ìgbà tó náà bá fi lè rí àwọn kan yẹn lára ọkùnrin òun náà gbọ́dọ̀ wo pàtàkì ẹ̀sìn ó gbọ́dọ̀ wo pé sẹ́yìn tí wọ́n fẹ́ fẹ́ lọ́kùnrin yìí tó lẹ́sìn torí pé Ànábì ní pátá rìpítà ti dín ní gbọ́dọ̀ wọ̀ wá pẹ̀lú pé kí ni ó jẹ́ ẹlẹ́sìn tí túmọ̀ sí pé àtòbìnrin àtọkùnrin wa a gbọ́dọ̀ wò pé sáàjọ lẹ́sìn ká tó lè fẹ́ra wa nítorí wọ́n fi lè mú tọkọ wá fi lè fẹ́yàwó tó náà wá rí pé ẹ̀sìn tòun náà ẹtí àwọn akpẹ̀lẹ̀ wa rí pé ẹ̀sìn ọkọ náà mọ́ ṣe déédéé mọ́ irú obìnrin bẹ́ẹ̀ náà òun náà lè dìde bí ẹ̀yin àfà yóò lọ bá mọ̀ṣímọ́tì ulama àṣẹrẹ̀ńyà yóò lọ bá àwọn ìjọ àfà tó jẹ́ àwọn oníṣẹ̀ríà pé ọkọ mi tí mo fẹ́ yìí o mo ti rí àwọn ìwà kan lára rẹ̀ tí ò bá tọ́lọ́run bá mu àbí ń ṣe àwọn ìwà kan tó tako òfin Ọlọ́run bá àbí kò sí ẹ̀sìn lára wọn ọ̀dọ́ gbígbà tí mo fẹ́ ẹ̀sìn bẹ lára rẹ̀ mo padà wá rí pé àwọn nǹkan yìí kò sí bẹ́ẹ̀ mọ́ àṣewọ́ ni bí ó padà wá fẹ́ mi nítorí pé kí ni láti fi ẹ̀sìn yẹn bò mí lójú láti yí mi fẹ́ ni. Allahu Akbar. Táṣìírí wá padà wá tú sọ́wọ́ ọmọbìnrin náà wípé ọkọ tóun fẹ́ yìí o
gbogbo àwọn ìwà tí ń wù kìí ṣe ìwà mùsùlùmí àbí kìí ṣe mùsùlùmí tó pé ọmọ máa lo ọgbà ìmọ̀rànkọ́ yìí pẹ̀lú mọ́ gbé ẹ̀sìn sójú láti lè wóhun fẹ́ àti àwọn padà wá tú sí lọ́wọ́ pé ẹ tí mo fẹ́ yìí kìí ṣe mùsùlùmí irú obìnrin náà yóò lọ bá àwọn àfà yóò lọ bá àwọn mọ̀tìmọ́tì lè ṣẹ̀rẹ̀ ẹ̀yà àwọn tí wọ́n jẹ́ olóòfin ká so ọkọ àtìyàwó pọ̀ gẹ́gẹ́ bí àwọn ẹbí àbáwọn tí wọ́n so yìgì láwọn àfà àjọ náà bí ọmọkùnrin tẹ́ fẹ́ mi fún ìyàwó tí mo fẹ́ ń jò ní o mo padà rí pé kìí ṣẹni tí mo lè fẹ́ ó wù mí kí n já ìwé fún un òun gbogbo lé lánú fọ́kọ pé alágbájá yìí mo kọ̀ ẹ́ sílẹ̀ obìnrin ò lè lánú fọ́kùnrin báwọn. ó ṣe ń yé mi bọ̀ ni obìnrin ò gbọ́dọ̀ lánú. fọ́kùnrin pé lágbájá yóò ìwọ lágbájá yìí àbí wọ́n tí mo fẹ́ lákùnrin mo kọ̀ ẹ́ sílẹ̀ kó nǹkan ọmọ kẹ́rù ẹ̀ jáde ẹ̀rí pé ilẹ̀ Yorùbá gan-an làwọn àwọn bàbá wa wọ́n kọ̀ kóbìnrin fọwọ́ ara rẹ̀ kó ẹrù jáde tó bá yẹ fọwọ́ ara rẹ̀ kẹ́rù jáde báyìí kódà ọkọ gbọ́dọ̀ jẹ́ kó tún kẹ́rù ìwọlé mọ́. sẹ́ni pé àdánwò ni bẹ́ẹ̀ náà lọ́wọ́ bá fẹ́ Ọlọ́run ọba ò fẹ́ bẹ́ẹ̀ pé kọ́ obìnrin kankan sọ pé òun kéde òun sékéde òun kọ ọkùnrin sílẹ̀ àtùmọ̀ tó bá lọ bá wa síwájú àwọn ohun akọ lẹ́tà àbí kọ́ pé ọkọ rẹ̀ pé ìyàwó ẹ̀ tó wá mọ́jọ́ wa o wọ́n dẹ̀ lóun ò lè fẹ́ ọmọ. ṣé wàá sọ ohun tí ìyàwó sọ fún. gbogbo tí ọba sọ fún gbogbo ẹ̀ ni wọ́n sọ kódà àwọn kò ṣèwádìí lórí ẹ̀ wọ́n ṣèwádìí lórí ẹ̀ pé ṣé tí ìyàwó rẹ̀ sọ yìí lára ọmọkùnrin tó fẹ́ yìí só rí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀ sáwọn wà tí ń wù láyé dá tí ń takò tọ́lọ́wọ́ báyìí sólóòtọ́ nàbí rọ́ ni táwọn náà padà wá rí bẹ́ẹ̀ wọ́n wá padà kọ lẹ́tà sọkọ náà pé ìyàwó rẹ̀ tó fẹ́ o ó lóun ò lè fẹ́ ọmọ tó àwọn ìdí báyìí. tó bá ti wá bímọ fúnra wọn kọ́. tó bá ti wá bímọ fúnra wọn náà kò sí láyé fi bẹ́ẹ̀ torí pé Ọlọ́run bá sọ pé inna dina indallahi al-Islam nítorí òun fẹ́ wò lọ́dọ̀ Ọlọ́run ọba òun náà ní ẹ̀sìn torí pé kí ni àìlẹ́sìn yẹn náà yóò padà wá fa sábà bí káwọn ọmọ náà wọ́n padà mọ́ lẹ́sìn nǹkan mọ́ lẹ́sìn.